Ẹ̀yin èèyàn lè wo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi tí a gbọ́ wọ́n ní kábíyèsí lọ sí Royal Manor láti lọ bá Queen Naomi nígbà tí wọ́n rán àwọn elder lọ sí Àkúrẹ́ wípé kí wọ́n lọ rí àwọn family Queen Naomi, ṣùgbọ́n wọ́n ní ìgbà tí wọ́n máa dé Àkúrẹ́ wọ́n ní wọn ò rí Queen Naomi. Wọ́n ní ìyẹn ló jẹ́ kí bàbá wa Erin ńlá kí wọ́n gbé ìgbésẹ̀ láti wá wọn lọ sí Royal Manor. Wọ́n ní ṣùgbọ́n nígbà tí wọ́n dé Royal Manor wọ́n ní títì ni wọ́n ti lè pa ipe wọ́n wọlé o ipe ṣùgbọ́n ìgbà tí wọ́n máa fi dé main building wọ́n rí pé main building wà locked. Wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ wọ́n ní Queen Naomi ti travel. Nǹkan tí wọ́n ní wọ́n sọ fún kábíyèsí nìyẹn. Wọ́n ní ọkàn bàbá wa bàjẹ́ nígbà tí wọ́n gbọ́ ìpè Queen Naomi ti travel. Ẹ̀yin èèyàn lé update tí a gbọ́ nìyẹn lórí ọ̀rọ̀. Ẹ̀yin náà mọ̀ wípé recently la gbọ́ wípé bàbá wa Dèjì of Àkúrẹ́ wọ́n pe Queen Naomi àti kábíyèsí láti béèrè nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọn tí wọ́n fi ní Queen Naomi ìpè wọ́n ní pé àwọn wà in love pẹ̀lú kábíyèsí mọ́, ìpè àwọn ti ní ẹlòmíì. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ní ó gba ìrònú fún kábíyèsí wípé ó yà wọ́n lẹ́nu wípé kábíyèsí dẹ̀ sọ lójú bàbá wa wípé inú tó ń bí Queen Naomi náà fi sọ bẹ́ẹ̀ páwọn mọ̀ pé Queen Naomi ò ní anybody. Ẹ̀yin èèyàn lé lẹ́yìn ìyẹn ni wọ́n wá pe àwọn family wọn tí àwọn family wọn dẹ̀ ní àwọn ò rí anybody pẹ̀lú Queen Naomi. Bóyá Queen Naomi introduce èèyàn kọ́kọ́ sáwọn kò rí bẹ́ẹ̀ o, àwọn ò mọ anybody mọ Queen Naomi. Then wọ́n ní kábíyèsí ń ronú bí a ṣe gbọ́ o, wọ́n ní wọ́n dẹ̀ ní ọ̀rẹ́ lásán ní Queen Naomi àti engineer yìí pé nítorí pé ó ti pẹ́ tán ti mọ́ra pé kó tó di pé kábíyèsí marry tán ti mọ́ra pé kò sí nǹkan kan láàrin àwọn méjèèjì. Èyí tí a tún gbọ́ tó tún yà wá lẹ́nu òun ni ti àǹtí wa Fashion, èyí tí wọ́n ní wọ́n wá sí inú pálàsì bàbá wa Erin ńlá. Wọ́n ló ní gbogbo ilé tí kábíyèsí ní wọ́n fún Queen Naomi, gbogbo ilẹ̀ tí kábíyèsí ní wọ́n fún Queen Naomi, wípé gbogbo gas and oil company kábíyèsí orúkọ Tadé ní káwò ló wà, wípé ṣóun ò bímọ ní wọ́n ní ó ní kí kábíyèsí rán over. Wọ́n ní Prince Adé pariwo mọ́ pé tó bá fẹ́ parẹ́ kó gba ilé wọn lọ. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o, allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ̀yin náà mọ̀ wípé ọ̀rọ̀ bí kábíyèsí ṣe ń fún Tadé ní káwò ní àwọn properties wọn kò dùn mọ́ àwọn olórí yìí nínú. Èyí tí a tún gbọ́ sí àǹtí wa wọ́n ní ṣe ni àwọn family kábíyèsí wọ́n gba ilé àwọn family àǹtí wa yé lọ wípé wọ́n lọ warn wọn, wípé wọ́n lọ kìlọ̀ fún wọn wípé gbogbo ìgbésẹ̀ tí àǹtí wa yé ń gbé wípé wọ́n ní láti bá wọn sọ̀rọ̀ wípé nítorí àwọn nìkan kọ́ ni kábíyèsí fẹ́. Kábíyèsí ti fẹ́ ìyàwó kó tó dé pé wọ́n fẹ́ wọn. Wípé kí wá lóde tó yẹ pé gbogbo àwọn ìwà tí ò bá ìlànà òfin ìdílé ọba àti ààfin mú ni àǹtí wa ń ṣe. Wípé tí àǹtí wa tí wọ́n bá stop gbogbo àwọn nǹkan tó ń ṣe yìí, wípé ìgbésẹ̀ tán bá máa gbé lórí ẹ̀ pé kò ní dáa rárá. Wọ́n nítorí àwọn elders wọ́n ní wọ́n ń bínú seriously. Wọ́n ní kábíyèsí ò sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ò lè dákẹ́ nítorí wípé gbogbo nǹkan tó ń ṣe yìí ó ní ìlànà tó yẹ kí wọ́n tẹ̀lé.
ẹ̀yin èèyàn ilé allegedly bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist. Orúkọ mi ní Mashola Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lórí ìkànnì yìí, ẹ kàn sí wa ní masholagist@gmail.com. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ní ọlá yín á máa lọ. Kò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tán ní inú bí àwọn elders tí wọ́n dẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn family àǹtí wáyé tí wọ́n lọ bá wọn sọ̀rọ̀ wípé kí wọ́n bá àǹtí wáyé sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn lé àwọn gist èyí tá a mú wá nì. Tá a bá tún gbọ́ update lórí ẹ̀, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àtìlẹ́yìn òdì. Ọlọ́run aláàánú á ṣàánú fún gbogbo yín o. Gbogbo nǹkan tí a bá ń dáwọ́lé a máa yọrí sí rere o ní agbára Ọlọ́run. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.